ẹwà aṣọ tó kọ́gun ségun wọ́n pè jẹ̀pẹ́. Abdulgani ló jẹ́ mọ̀pẹ́ ní afẹ́dẹ́nu láì lábàwọ́n ni wọ́n pè ní sweetheart. ọ̀rọ̀ ìfẹ́ ló gbé mi dé o. Abdulgani ọmọ Sàlàkọ́ láti ìlú òyìnbó ló rán mi iṣẹ́ sólólùfẹ́ rẹ̀ tí ń ṣọjọ́ òbí lónìí. ó ti yá Rasheedat Àìná Òrósùn lẹni ayé ń fẹ́ tó pọ́dún tuntun ló fi yẹ gbóhùn sókè. ọlọ́jọ́ bí òní Olúwakẹ́mi tètè kọ́ aya Sàlàkọ́ tẹnu ṣọ́ọ̀tì kọ́. kíkẹ́ tọ́lọ́wọ́n ọba kẹ́kẹ́ mi yìí ni OPP tó pọ̀ pa. ńlẹ̀ amọ́lọ́lọ́ bí egbin ọlọ́pọ̀ ẹwà Olúwakẹ́mi lòdòdó ẹlẹ́wà tó rẹ̀ dòdò tó dòdò tó ti gbogbo ọkùnrin torí rẹ̀ wódò. a ti dúpẹ́ ọjọ́ ti pé o ìgbà ti kò ọjọ́ tá a bọ́ bá ẹwà ló pé. Rasheedat Olúwakẹ́mi labiláyájọ́ òní ẹni gbogbo olùfín mi títì. ó ti yá Kemgaz sọ̀rọ̀ sókè kó fẹnu ọpẹ́ dúpẹ́ fọmọ ọlọ́pẹ́ tọ́pẹ́ tọ́ sí fún dídá tó dá ẹ sí dòní. ó pọ̀ Kemgaz yálàyà ló ní kò pọ̀kẹ̀ ẹni bá lójú inú tó róore Ọlọ́run lámọ̀ pé OPG ó pọ̀ gan-an. ọlọ́jọ́ bí òní màmá Adétòkunbọ̀ máa gbọ́n tó lólùfẹ́ rẹ̀ pé máa wí fún ọ. ó Àìná Òrósùn bó ti ṣe ṣọjọ́ òbí lónìí ire ńláńlá ni kó máa bá ọ òní mòṣì. ire lójú owó rí ọlọ́jọ́ bí òní ire ni kó máa bá ọ ní gbogbo ìgbà. gbogbo ara ní ṣẹfúṣẹfú fi ṣàjẹ́ Kemgaz wo ní bá wọn mòṣì. èrò ìyàwó ẹ wá bá wa yọ̀ bá wa dúpẹ́ o. aláṣẹ Kemgaz jewelries and wristwatches ló pọ́dún tuntun níbi tí wọ́n gbé ta jewelries tí kì í ṣe gbàrọ́ gùdù. Happy birthday to you Rasheedat Olúwakẹ́mi aya Sàlàkọ́. Every 38th of December is your day. tọdún 2020 ló pé ìní gbogbo èèyàn fi ń yọ̀ ṣẹ̀ṣẹ̀. ọlọ́jọ́ bí òní o Olúwakẹ́mi Rasheedat jẹ́ǹbọ̀ délé bàbá tó bí ẹ lọ́mọ. ìwọ nìjẹ̀bú alárẹ̀ ọmọ Àwùjalẹ̀. ẹ̀yin lọmọ bíbí ire ò ṣe é fowó rà. ìran bàbá yín ńlá ṣàlẹ̀jẹ̀jẹ̀ bí ẹni òróbìnrin rí. ìjẹ̀bú lọmọ olúwàbí. ẹ̀yin lọmọ alágẹmọ òtúwọ̀yọ̀wọ̀yọ̀. ọmọ adìyẹ bà lókùn ara òrokùn ara òrà adìyẹ. ṣẹ́yìn lọmọ òun ṣe ní ọ̀yọ̀yọ̀ ń yọ̀. ọ̀yọ̀yọ̀ má má yọ̀ mọ́ ohun tó ń ṣe ní ò lè pa ni. ẹ̀yin lọmọ aródòjọyè. ọmọ olówó joyè méjì pọ̀ níran bàbá tó bí yín lọ́mọ. ìjẹ̀bú lọmọ olówó ìṣẹ̀ǹbáyé. ẹ̀yin lọmọ olówó sílèsílè ní a fi pé kékeré ìjẹ̀bú owó ni àgbà ìjẹ̀bú owó ni. ẹ̀yin lọmọ arígbálábuwó. ẹ̀yin lọmọ afọwọ́ bí ẹni ń fọyán gan. ìjẹ̀bú lọmọ fìdí pọ̀tẹ́ mọ́lẹ̀. iṣu mẹ́fà níṣu ìjẹ̀bú. ìjẹ̀bú ta méjì wọ́n jẹ méjì. olóríṣà tí wọ́n fi méjì yòókù bọ́ nílé bàbá tó bí yín lọ́mọ. ẹ̀yin lọ́mọ aládìyẹ ògògò màgà èyí tí re gbó kìjikìji. ìjẹ̀bú alárẹ̀ ẹ̀yin lọ́mọ Àwùjalẹ̀. ọlọ́jọ́ bí òní o ó ti yá jẹ́ǹbọ̀ délé ọkọ tó fẹ́. ilé Abdulgani ọmọ Sàlàkọ́. àwọn lọ́mọ làrú ọ̀gọ̀ngàn ọmọ amújẹmúta ọmọ amútàmújẹ. àwọn lọ́mọ adìyẹ sùn wọ́n ṣe bí kíkú lókú. kí wọ́n tó lọ ta tán adìyẹ ti dìde nílé bàbá tó bí wọn lọ́mọ. ìran ọkọ tó fẹ́ lọ́mọ erin lónìí bú. ọmọ ẹ̀fọ́ ló lọ́dàn. àwọn lọ́mọ ọ̀pákan takọ́ra tí ń jíjú awo níkòyí ilé. àwọn lọ́mọ náà jó gẹ́rẹ́rẹ́ lórí omi. ṣáwọn lọ́mọ àrọ́sùnwọ̀n ló jẹ́ kí bàbá wọn wà nígbàlẹ̀ lọ́jọ́sí. ká mọ́ gògó òkú lódò àrèlé ká mọ́ gògó òkú lódò àrèbà. àwọn lọ́mọ ọkú kan bẹ lódò tó ń mórí wá. ìran bàbá wọn lárùkù ọmọ arùkúrùkú ẹ̀kọ́ ọmọ arùkúrùkú wọ jàmátà. ọlọ́jọ́ bí òní o Rasheedat Olúwakẹ́mi aya Sàlàkọ́. tó o bá wá ń gbọ́ kíkí yìí Alhaji Adéníyì Ganiu Sàlàkọ́ ọkọ rẹ ló pé happy birthday to you.